Olúwa jọ̀wọ́ sọ̀kalẹ̀ sáàrin wa, àwa fi lè rí ìwẹ̀ mọ́. Michael mímọ́ kó ràn wá lọ́wọ́, kúrò nínú ìdánwò ayé, káwa fi lè ṣẹ́gun ẹ̀mí èṣù, ká ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ mọ́. Káwa fi lè ṣẹ́gun ẹ̀mí èṣù, ká ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ mọ́. Asọ́ni fènìyàn láti fọkàn ìṣúra ayé tí ó kúrò. Ó yẹ ká wá péjọ ká ṣiṣẹ́. Iṣẹ́ tí Kristi rán wá. Èyí ni yóò wá gbà. Tí bàbá ṣe lè rí rẹ̀ fún wa. Èyí ni yóò wá gbà. Tí bàbá ṣe lè rí rẹ̀ fún wa. Jésù ló ní kí n wá. Tẹ̀lé Jésù dé òpin. Máa ṣe ìfẹ́ tí bàbá. Máa ṣe ìfẹ́ tí bàbá. Ó ti mú kí ìyàwó pọ̀ tó. Ó ní fi Jésù lẹ̀. Ará ẹ wá bá mi yọ̀. Ará ẹ wá bá mi yọ̀. Torí Jésù gbọ́ tèmi. Ó ní fi Jésù lẹ̀. Sókè ẹ̀sìn gbọ́ ohun tí Jèhófà ń sọ. Èrè ni ẹ̀tẹ̀ fi wà nínú ìjọ mímọ́ yìí. Èrè ni ẹ̀tẹ̀ fi wà nínú ẹgbẹ́ ńlá yìí. Ìmọ̀nìyàn ìyàwó lè máa sìn wá lọ. Ẹ̀mí mímọ́ rere yìí wọ́n máa sìn wá lọ.
Àwa lè fi omi ayọ̀ sí ọ. Ní àwọn ogun ọ̀run mímọ́. Ẹyọ. Hallelujah. Ìjọ mímọ́ yìí ti rẹ̀ ní àwa lè fún ní ayọ̀ ní àwọn ogun ọ̀run mímọ́. God bless you.
wá dé wá ládé, àwa àyànfẹ́ tirẹ̀. Ọkàn mi múra láti pàdé Jésù, ìṣògo fún ẹ̀ṣẹ̀. Ọkàn mi múra láti pàdé Jésù, ìṣògo fún ẹ̀ṣẹ̀. Hallelujah, hallelujah. Àti ajá lẹ́kọ̀ọ́ ẹ̀ka lẹ́kọ̀ọ́. Ìṣẹ́jú kan lè sọ ẹ̀mí rẹ̀ nù. Jésù ṣòro láti bá wa là. Ìbẹ̀rù kan kò sí mọ́. Sister mi Adedoyin Ajanlekoko, I sight you from this device. God bless you. Ilé bàbá mi lókè ọ̀run. Ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀. Jésù wà níbẹ̀. Áńgẹ́lì wà níbẹ̀. Ọ̀pọ̀ mímọ́ hallelujah. Hallelujah mímọ́. Hallelujah mímọ́. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah mímọ́. Hallelujah mímọ́. Hallelujah, hallelujah, hallelujah. Àkókò lẹ́yìn fẹ́rẹ̀ dùn. Tí gbogbo ayé yóò péjọ. Káwọn pín fún olùkàlù. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Èmi yóò ṣe rere. Èmi yóò ṣe rere kí èmi. Èmi yóò ṣe rere. Èmi yóò ṣe rere. Èmi yóò ṣe rere kí èmi. Bámúsò fún bàbá. Good evening, everyone. Good evening. I know the network is doing come see, come sad. The network is not very friendly tonight. It's raining here and it's rained in Nigeria. The wind is really a blessing to us, but I will leave this message. I give glory to Jehovah Almighty for great things He has done, He's doing, and promised to do in my life. Let us pray. Jehovah, Jésù Kristi, Michael Mímọ́, Bàbá ọmọ Mímọ́, mo dá gbogbo ọlá padà sí iwájú yín, mo dá gbogbo ọlá padà sí ẹ̀yìn yín, mo dá gbogbo ọlá padà sórí ìtẹ́ mímọ́, mo dá padà sọ́tún, mo dá padà sósì. Olúwa Ọlọ́run ọba Elédùmarè, ẹ wá gba ọpẹ́ mi. Lórí iṣẹ́ ìránṣẹ́ mi, ẹ wá gba ọpẹ́ mi. Lórí ilé ayé mi, lórí àwọn ọmọ mi, àtàwọn ọmọ tí mo fẹnu bí, àtàwọn tí mo fi ara bí, àtàwọn tí mo fi ojú bí. Bàbá ẹ wá gba ọpẹ́. Pé ìdààmú lásìgbò kan kò jẹ́ ti ẹnì kankan. Bàbá ẹ wá gba yìí. Gbogbo ohun tó bá ti lù mẹ́ṣẹ̀, Olúwa Elédùmarè lọ́rọ̀ lérò níṣe. Bàbá ìkọ̀kọ̀ àfojúdà faradà fọkàndá ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí ìjíṣẹ́ tèmi kó jẹ́ ohun tí etí máa gbọ́, tí ọkàn sì máa gbà, tí a máa ní etí gbọ́, tí a máa ní àyà ìgbàṣe. Bàbá ẹ wá dáríjì mi. Ẹ̀ṣẹ̀ mi má jẹ́ kó dènà àdúrà tí àwọn ọmọ rẹ̀. Olúwa Ọlọ́run bí Elédùmarè. Wíwí ń bẹ lọ́dọ̀ mi, àṣẹ ọ̀dọ̀ tí yín ni. Ẹ jẹ́ kí àṣẹ ọ̀run
kí ó rọ̀ sí méjì mẹ́ta tí mo sọ yìí. Wọ́n á bèèrè lọ́wọ́ yín olówó Ọlọ́run. Ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ́ o. Ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ́. Mẹ́ta lọ́kàn ìjìnlẹ̀ ìfẹ́, ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ́. Ẹ̀mí ìmí ọ̀tún sí mi, ẹ̀mí ìmí ìyè sí mi, nítorí pé ẹran ara kò lè ṣe iṣẹ́ yìí. Ẹ ṣàánú fún mi. Èmi ni kí n máa sọ̀rọ̀ kọ́rọ̀ kó má ṣe sọ mí. Bó bá ti ń jáde tó ń gbé tí ọ̀tún àwọn olùgbọ́ràn wọlé, má yẹ kó gbà tó sì jáde. Ohun tó rán ọ̀rọ̀ yìí lọ ṣe, Olúwa, jẹ́ kí àpẹẹrẹ rẹ̀ kó hàn fún gbogbo ayé rí. Ṣùgbọ́n ẹni tó bá sọ pé òun kò ní jẹ́ kó rí bẹ́ẹ̀, tọ́, mo gbọ́n ẹsẹ̀ mi méjèèjì, mo gbọ́n ọwọ́ mi méjèèjì, mo ní àbọ̀rẹ́ o Jésù. Gbọ́ aláṣẹ ọ̀rọ̀, gbọ́ ẹni tó lóhùn, Jésù àpáta ìgbàlà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú kan. Hallelujah. Àwa máa rí bí jíjẹ́ kábíyèsí. Jèhófà ni mo jọ̀wọ́, má ṣe lé mi lọ́dọ̀ rẹ̀. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí n lè débẹ̀. Nítorí Jésù ń bọ̀ wá láti ṣèdájọ́ ayé. Yóò sì káwọ́ ayọ̀fẹ́ lọ sọ́dọ̀ Baba lókè. A ó sì bá wọn délé kàlélúyà. Àwa máa rí bí jílẹ̀ kábíyèsí. Jèhófà mi mo jọ̀wọ́, má ṣe lé mi lọ́dọ̀ rẹ̀. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí n lè débẹ̀. Jésù sì padà bọ̀ wá gẹ́gẹ́ bí onílùú. Ẹ̀yin àyànfẹ́ Olúwa, ẹ jẹ́ ká múra sílẹ̀ láti lè bá mọ̀ngẹ́lì fò lọ sọ́run. Àwa máa rí bí jílẹ̀ kábíyèsí. Jèhófà ni mo jọ̀wọ́, má ṣe lé mi lọ́dọ̀ rẹ̀. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí n lè débẹ̀. Hallelujah, hallelujah, hallelujah. To gbogbo ọmọ ìjọ mímọ́ lápapọ̀, mo kí wa kú dédé wòyí. Ọmọ ikú dẹ̀yìn, ẹ káàbọ̀ sórí ètò Ó tọ́jọ́ mẹ́ta. Ọ̀dẹ̀ òdòbí, àǹtí mi Adédoyin Ajálẹ̀kòkò, ẹ káàbọ̀ sórí ètò náà. Ẹ̀yin màámi tẹ́ wà ní apá bí, mo rí ẹ̀yin náà, Rashidat Elégbédé. Mo kí yín tọlátọlá, mo kí yín tìyìtìyì, mo kí yín tẹ̀yẹ̀tẹ̀yẹ̀. Olúwa kọ́ mi mọ̀ ṣe. Èyí tí mo fẹ́ sọ láṣálẹ̀ má jẹ́ kó dé ègún sí mi lọ́rùn. Jésù Olúwa, àmín. Iṣẹ́ kan la rán mi o sí ìdílé Ọ̀ṣọ́fà, tí kò dẹ̀ ṣe ṣe kí ni, tí kò ṣe má jẹ́. Kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣàánú mi. Adẹ́dà aṣẹ̀dá kó ṣàánú mi. Kí atóbájayé ẹlẹ́rù nìyí kó ṣàánú mi. Òrọ̀mọ oníṣẹ́ fàyàtì kó ṣàánú mi. Kó jẹ́ kí n lè jẹ́ iṣẹ́ náà, tí n bá jẹ́ iṣẹ́ náà, kó má bọ́ sí ẹ̀yìn ti gbogbo wa pátápátá. Hallelujah. I come in peace. Hey, Alájà Matondo, God bless you, ma. Mo ti rí àwọn tó máa inspire mi. God bless you. God bless you. Thank you, ma.
I really appreciate ma. God bless you. Iṣẹ́ tí o rán mi máa jẹ́ kó bàjẹ́ o. Iṣẹ́ tí o rán mi bá mi káyé má dórí rẹ̀ kodò. Èmi yóò gbé Bíbélì mi dání. Iṣẹ́ yìí bàbá ìwọ ló rán mi. Àpáta ayérayé, bàbá mi ò máa jẹ́ n jábọ́. Hallelujah. Sí gbogbo ìdílé Ọ̀ṣọ́fà pátápátá, I come in peace. And may peace of Jehovah Almighty be upon you. Olúwa. Shield me, protect me, and lead me through all that I'm going to say tonight. Ẹ̀yin tèmi tẹ́ wà nínú ẹ̀mí, ẹ bá mi máa fi ẹ̀mí darí iṣẹ́ yìí. Torí pé ẹni tó rán ni níṣẹ́ là bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá a máa jẹ fún. Ọ̀rọ̀ ilé ayé ara mi ni mò ń rò. Ní jẹ́jẹ́ ìjẹ́jẹ́ mi ní àárọ̀ àná nígbà tí mo gba ìpè láti ilé wípé kíni, wípé wọn sì rọ́wọ́ mi pé torí bá ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Lẹ́yìn iléyá a gbọ́dọ̀ ṣe oúnjẹ fún gbogbo ìlú. Wọ́n bá ní contribution tèmi ńkọ́ pé wọ́n tí ì rí nínú àkáǹtì. Àṣà sọ̀rọ̀ yẹn tán. Mi ì mọ bí mo ṣe fò fẹ̀rẹ̀ bó ṣe dínú ilé Ọ̀ṣọ́fà. Nǹkan tí mò ń sọ yìí, ó máa gbà mí ní wákàtí kí n máa tó jí sára. Tó bá wùn ẹ́ sọ pé irọ́ ni, tó bá wùn ẹ́ sọ pé òtítọ́ ni, àlàlà ńlá. Olúwa ní kí n máa lọ kéde ọjọ́ bíbọ̀ òun tó sún mi tílé. Kò dẹ̀ sẹ́ni tó máa ní kí n má ṣe, torí pé ẹni tó ń gbénú mi ó ju gbogbo ẹni tí ó wà ní àgbáyé lọ. Bóyá nítorí pé mo bínú sí wọn, àwọn tí wọ́n pè mí, bóyá nítorí pé mo bínú sí wọn pé kán fi mí sílẹ̀ kìnìkan. Ó dáa kán lọ ṣe fúnra wọn pé mi ò ṣe nǹkan kan. Wọ́n ní no. Wípé ẹran tó máa kọ́kọ́ fi ṣe àìsàn èmi ni mo máa ń pa lọ́dọọdún fún gbogbo ìlú. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí n wá jókòó, wá rò pé yẹn èmi náà. Ṣé mọ̀ pé àròkàn ló máa ń mú ẹkún àsùndá wá? Àròkàn náà ló dẹ̀ máa ń mú ni ṣe àmì ìyá mi lórúkọ Jésù. Àmì mo rí mẹ́sẹ̀jì yẹn lórí device tó wà lápá bí. Ẹ ṣé ìyá mi, àmì. Ẹ ṣábà mi rọra wà bẹ́ẹ̀ láṣálẹ̀. Ṣé rí ilé ayé yìí gbẹ̀gẹ́. Network náà ní nǹkan òun ló ń da everybody, ló ń bless everybody. Network stop nonsense. Àwa mú mi padà, mo wá ronú padà lọ. Mo wá padà lọ síbi tí ò yẹ kí n padà lọ. Ọ̀rọ̀ ara mi ni mò ń sọ o. Ọ̀rọ̀ tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n, tó sọ mí di èrò lóyìnbó tí mo sọra mi nù síta, tí mo dàbí ẹni tí kò léèyàn, tí mi ò dẹ̀ kí ṣe ọmọ aláìléníyàn.
wọ́n ní kíní yìí kíní ẹni olóhùn lọ sóko, wọ́n ní kíní yìí wọ́n ní kíní ẹni olóhùn lọ sódò, tó bá lọ sóko tó bá lọ sódò wá padà wá bá nǹkan ẹlẹ́nu ọ̀nà. I was so much in that thought about myself, about my family, àti ọ̀rọ̀ tí ẹni tí wọ́n máa ń ti ọmọ yẹn sí mi tó rọ́mọ̀ pé òun ló mọ bó ṣe máa kàjọ mi tó sọ fún mi. Mo wá ní òkúta tọ́mọ̀lé kọ̀ sílẹ̀ ó padà di pàtàkì ìdúnlé. Ibi tí mo wà nìyẹn. Nígbà tí mo máa gbọ́ èsì ọ̀rọ̀ tí mò ń bá Ọlọ́run sọ nípa ara mi, ọ̀rọ̀ ìdílé Ọ̀ṣọ́fà ni mò ń gbọ́. Ẹ ṣé bàbá ìyá mi, mo appreciate yín. Ọ̀rọ̀ ìdílé Ọ̀ṣọ́fà, kẹ́ bá lè wo bí Ọlọ́run ọba bó ṣe máa ń ṣiṣẹ́. Èmi ò ní kẹ́ gbà mí gbọ́ o. Èmi ò ní kẹ́ gbà mí gbọ́. Mi ò dẹ̀ ní kẹ́ má yí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Mi ò ní kẹ́ má yí padà, ṣùgbọ́n ó kù mí, ó kù yín, ó kù pẹpẹ àkọ́kọ́ tá a gbé kalẹ̀ níjọ Celestial mímọ́. Ó kù hallelujah tí wọ́n kọ́kọ́ ké nígbà tí ìjọ náà tó sọ̀kalẹ̀ tó bá yẹ pé mo kàn fẹ́ wá àwé asán ni. A ní kí n kìlọ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà, àtọmọ àtàrọmọdọ́mọ, àtẹ̀yin tẹ́ ẹ dàgbà, àtẹ̀yin tẹ́ ẹ kéré. Mo ní kí ló tún kàn mí pẹ̀lú ìdílé Ọ̀ṣọ́fà? Tí n bá tún sọ ń sìn, wọ́n lè ní mo tún sọ kan tó jẹ́ kẹ́kẹ́ nìkan tó lọ ní kánsà. Bóyá paralysis lẹ́ni yẹn dẹ̀ máa ní. Torí wọn kì í pẹ́ hang nǹkan mọ́. Ọlọ́mọ plenty wọn pẹ́ hang nǹkan mọ́. Wọ́n máa tó gba blogger pàápàá. Ìwọ blogger wọn, ọmọ ológo, máa wá gbọ́ oko lè rí nǹkan tó máa fi trend. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà pátápátá ni ọ̀rọ̀ yìí bá wí. Mo mọ̀ pé gbogbo yín lẹ wà lábẹ́lẹ̀ tẹ́ ń wò ó. Ibi tẹ́ jẹ́ hypocrite sí nìyẹn. Ẹnìkan nínú yín ló bold enough ló lè jáde, mo lè rí lórí screen mi, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó kù ẹ jọ̀n. Ẹ̀wọ̀n kan tó ń pè ní pọ́njọ, òjò ni yín, hypocrite ni yín. Galala nìkan lẹ́mọ̀ ṣe. Mo ní kí ló dé? À ń sọ fún mi wípé ohun tó ń ṣẹlẹ̀ nídìílé Ọ̀ṣọ́fà tí ìjọ mímọ́ fi dì báyìí, mo ní èwo ló tún kàn mí pẹ̀lú ìjọ mímọ́ àti ìdílé Ọ̀ṣọ́fà? Àní mi ò fẹ́ gbọ́ nǹkan kan. A jẹ́ kí n mọ̀ pé ìjà olórogún ni. Torí ìjà olórogún, you are being carried away for your mother's own children, for your own mother. Ẹ ti gbàgbé wípé bàbá so yín pọ̀. Ẹ ti gbàgbé wípé bàbá so yín pọ̀. Orúkọ bàbá yìí ni gbogbo yín dẹ̀ ń jẹ́ káàkiri. Èyí tó wà nílé ọkọ nu yín fún gan tó ti lọ tó ti divorce tó ti lọ tó ti bọ̀. Ọmọ tó tún bí sílé ọkọ, orúkọ Ọ̀ṣọ́fà yìí náà ni lẹ́ ń kárì. Mo nílé yìí tó ti pọ̀ jù. Màlẹ́kà mi kẹ̀dẹ̀ ni tó bá ti rí mi tí bá ti ń bá á dìbẹ̀ wọn máa rẹ́rìn ni, ṣùgbọ́n mo máa sọ ọkọ tó ń sọ lọ. Ó ní wọ́n kọ́ kí ló sọ ẹ́ dẹni tó sọ̀rọ̀ ẹ̀ nù kúrò nínú ẹbí. Mo ní nítorí pé àwọn tó jù wá lọ wọ́n fọwọ́ lágbá wa lójú. Ọ̀nà yà. Jẹ́ kí n mú ẹ rin ìrìn àjò náà. Àwa mú mi rin ìrìn àjò yìí. Ó mà ṣe o. Ẹ jẹ́ kọ́kọ́ lo ìrìn àjò ilé ayé tara mi kí n tó wá sọ mẹ́sẹ̀jì bá méjèèjì bá ṣe wá bí ọ̀rọ̀ ìdílé Ọ̀ṣọ́fà àti ilé ayé mi bó ṣe wá lọ́pọ̀. Ó náà ti ń sọ̀rọ̀ láti ìjọ yìí, ṣùgbọ́n
ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ ìdí gangan ni tá a fi rán ẹ níṣẹ́ síbẹ̀ mo nókè. Ó ní obìnrin mélòó ló wà ní bàbá mi ní nígbà tó wà láyé. Mo ní ìyàwó 4. Ó ní ipò wo ni ìyá ẹ wà? Mo ní ìyàwó mi ní last wife. Òun ló dé young jù. Ó ní gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀. Ó ní báwo ni wọ́n ṣe jẹ́? Mo láwọn ẹ̀gbọ́n mi ni wọ́n. Ó ní ọkùnrin ni wọ́n ní àbí obìnrin. Mo ní ìlúbìnrin ni wọ́n. Ó ní màmá ẹ̀ ńkọ́? Mo ní màmá mi ní ọkùnrin 4, obìnrin 2. Ó tilẹ̀ jẹ́ pé ìkan nínú wa ti sùn nínú Olúwa. Èyí tó tẹ̀lé mi gangan ó ti sùn. Ẹ̀gbọ́n tèmi tẹ̀lé ó wà ní Milton Keynes. Àbúrò tó tẹ̀lé mi ti sùn. Èyí tó tẹ̀lé yẹn ṣẹ̀ dé láti Mẹ́kà. Allahu Akbar. Ó ní báwo ló ṣe wá dèrò lóyìnbó? Mo ní àṣà àgbáyé. Ó ní àṣà àgbáyé yẹn gangan ló so yín pọ̀. Mo níbi tí báwo? Ó ní kí ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà, ó ní ìjà orogún lẹ̀ ń bára yín jà. Ó ní Màlẹ́kà yẹn ní nífẹ̀ẹ́ ara yín rárá. Gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ṣe bí bàbá yín ṣe ní wings tó, ọ̀rẹ́ ojú ni gbogbo yín bára yín ṣe. Nífẹ̀ẹ́ ara yín rárá. Eléyìí kò ń jà fún àpò ẹ̀, ó ń jà fún àpò ìyá ẹ̀. Ẹ jẹ́ kí n tún padà sẹ́yìn díẹ̀. Màmá mi bí ọmọkùnrin 4. Ṣé dẹ̀ mọ̀ pé ẹni tó bá ní ọkùnrin ló máa jẹ́ orúkọ ilé lọ. Wọ́n máa fìyà jẹ wa o, àwọn ẹ̀gbọ́n mi. Mo lẹ́gbọ́n lẹ́yìn rẹpẹtẹ o, mo lẹ́gbọ́n gidi. Ṣùgbọ́n ojú la rí. Ṣùgbọ́n kó ní kálukú ẹ ṣá máa ṣe lọ bó bá ṣe pé bá ṣe rí kó ṣe dá bọ́lọ́run bá ṣe dá yín ni kẹ́ ṣe máa hùwà. Òdodo ní gbórílẹ̀-èdè lékè. Òdodo ló máa a máa mọ òtítọ́ tó dẹ̀ máa sọ wá di òmìnira. Just remain as you are. Ó lè pẹ́, ó lè yá, wàá tàtù. Tí n bá ní kí n ro nǹkan tí orogún fojú èmi àti àwọn àbúrò mi rí, mi lè ṣe program yìí. Torí Màlẹ́kà yẹn gbé mi jìnnà kó tó wá ní kí n wá jíṣẹ́ yìí fún yín. Ojú wa máa rí o. Ojú wa máa rí o. Níbi tí àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n burú dé. Níbi tí àwọn ọmọ orogún tó kù tí wọ́n burú dé. Ilé bàbá wa tó wà lágége tó jẹ́ pé close ni. Bí bàbá mi bó ṣe fa ilé yẹn, street méjì là ń lò papọ̀. Wọ́n gbé, wọ́n tà. Èló náà tà, èló ni wọ́n tà, àmọ́ kankan. Ìyẹn nítọmọ ti yá tèmi lèmi ń sọ o. Àwọn ilẹ̀ rẹpẹtẹ bí wọ́n ń pín láàrin ara wọn ni o, bí bákan ni o, àmọ́ but document dádì wa tí gbogbo àwọn important document tó wà nínú file tí àwọn acres of land sí nǹkan tó wà, wọn ò jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Nígbà tí bàbá mi kú, wọ́n lọ gbé fún
ẹnìkan tó jẹ́ cousin wa kó bá wa ṣe kí tó jẹ́ family náà ni cousin náà ni kó bá wa ṣe kí ni kó bá wa dìmú kẹ́nìkan nínú wa kó má bàa gbé ẹni yẹn máa jogún gbogbo nǹkan tó máa wà nínú fáìlì yẹn. I'm talking of acres and acres and acres and acres of lands. Family house wa tó wà ní Ìṣẹ̀rí Ọlọ́fínmúlẹ̀. I'm very proud of my town. Tabala fẹ́ ṣe renovation, fẹ́ ṣe paint work, fẹ́ ṣe kékeré. Ìkan nínú àwọn ọba kan mi ló máa lọ mú ọkọ ọmọ ẹ̀ tó máa ṣe developer. Ìfẹ́ developer náà ṣe àwọn ọmọ ẹ̀ méjì. Àwọn ṣáà ni wọ́n ṣá wà nídìí gbogbo ẹ̀ ṣá. Tó bá ṣe láàrin 1 year ó tún ti dẹnu kọlẹ̀. Wọ́n ṣàkàn ra nǹkan wọn kàn bá bu owó yẹ báyìí ni o wọ́n ṣàkàn pa àṣẹ. Nígbà tó wá di I think was it not 4 years ago or 3 years ago lẹ́gbọ́n mi tèmi tẹ̀lé láti inú ìyá mi tó mọ ọyàn tán tí mo gbà láti Milton Keynes ló bá ṣe renovation lẹ́yìn látòkèdélẹ̀ pátá. Wọ́n fọ gbogbo ẹ̀ wọ́n uproot everything. Tẹ́ bá dé Ìṣẹ̀rí Ọlọ́fínmúlẹ̀ ẹ ṣá sọ pé ẹ ní lọ sílé Ọbátúlá. Number 12 Palace Street. Ẹ̀gbọ́n mi bá ṣe gbogbo single-handedly kọ́bọ̀ mi ò sí níbẹ̀. Torí mo sọ mo ní I don't want to have anything to do with all these people. Ẹ ṣáà yẹ kọjẹ kápọ̀ máa kíra wa. Ẹ̀gbọ́n mi ṣe kí ni he spent millions. Nígbà tán ṣe tán wọ́n bá ní ó yá kí wọ́n wá ṣe family meeting kọ́ wá bọ́ ṣe máa divide ilé tẹ̀gbọ́n tèmi tó kọ́ tó rebuild from òkè títí désàlẹ̀. Wọ́n bá ní wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ pín sí ìdígi mẹ́rẹ̀ẹ̀rin tá a jẹ lẹ́gbọ́n mi bá yára. Renovation tó ń ṣe ẹ̀rí bóun ṣe reconstruct ẹ̀ òun reconstruct ẹ̀ ní reconstruct pé ó máa jẹ́ pínpín òun reconstruct ẹ̀ pé gbogbo wa lájọ ní gbogbo ẹ̀ papọ̀ ẹnikẹ́ni tó bá wọ̀lú kó sílẹ̀kùn kó wọlé kó lò tó bá dẹ̀ ti lò tán put everything in order and go back for another person. Kì í ṣe tẹnu ọmọ bíbí rẹ̀ ni mí ní Ìṣẹ̀rí Ọlọ́fínmúlẹ̀ kò sí nǹkan tí wọ́n máa ṣe níbẹ̀ tó máa ní ti bàbá mi Sábìtù Ajílàrun ẹran òjòwé ológun tó jẹ tó máa ní ti ẹ̀ báwo tó bá fẹ́ ṣe meeting ilé bàbá mi náà ti faranda wa náà ti máa wá ṣe tó bá fẹ́ ṣínú àwẹ̀ tó bá fẹ́ ṣe anything in the community ilé bàbá mi náà ti máa wá ṣe mi ò kì í ṣe èèyàn lásán lórí Facebook o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ́nu nígbèkúgbè mo kàn máa ń wò yín ni mo sọra mi nù ni àní nǹkan tọ́lọ́run dẹ̀ rí lára mi náà nìyẹn Ọlọ́run rí pé eléyìí nǹkan ayé ò jọ lójú. Name the car tí mi ò tí ì gùn so àfi tó bá yẹ pé àwọn ìtọ́ṣẹ̀ ń ṣe ní pango ló ń sìn I'm talking about àwọn káà gidi ìgbà yẹn lọ́hùn tó jẹ́ pé tó bá rí ẹ nínú ẹ̀ báyìí wọ́n sọ pé yes Mercy BMW ni mo fi kọ́ mọ́tò wá so mi ò kí ṣe lọ́nà títì ẹ̀yin tẹ́ sọ pé ọ̀ṣọ́fà ẹ̀kọ́ sọ ọ̀rọ̀ lásán ni you are not taking care of
the roots of the Ọ̀ṣọ́fà. Ṣé kí mo ti sọ̀rọ̀ ara mi ńsìn? Mo ti sọ díẹ̀ nínú nǹkan ọ̀rọ̀ ilé ayé mi fún yín. Background mi. I'm not a nobody. Bí mo bá wọ̀lú ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ní kábíyèsí ọmọọba ni, wọ́n máa wọlé, wọ́n máa ra bàbá ni. Ẹni tí ò bá jẹ́ nǹkan kan ló máa ń try to prove to be somebody. I've lived a very lovely time. I've been through it all. Mo ti tọ́ gbígbóná tútù, icy one. I've passed through it all. The wind. I've passed through it all. The 4 seasons of the weather. I've passed through it all. Now to the house of Samuel Bilewu Joseph. Ìjà orogún. Ẹ̀mí sọ pé ìjà orogún. Màlẹ́kà mi sọ pé ìjà orogún lẹ̀ ń bára yín jà. Òun ló dé affect ìjọ. Hallelujah. Mo ní bíi ti báwo. Ó ní ẹni tó wà níbẹ̀ tó yẹ kí gbogbo yín kẹ́ gbárùkù tí pé ọmọ bàbá wa lélẹ̀ inú ilé wa náà ló tún ṣì wà. Forgetting that CCC is more than how your father left it. How it started. It has expanded. It has become something mighty and big. Pé ìkan nínú ẹ̀yin Ọ̀ṣọ́fà tẹ̀ tó ṣì wà lórí ẹ̀sìn. Ṣé wá ní tẹ́ni tó wà bẹ́ẹ̀ ìbá kúrò? Kí Ọ̀ṣọ́fà kankan nínú ìkẹ́ tó bóyá àwọn generation yìí kẹ̀ẹ́dọ́gbọ̀n tí Jésù ò bá tí ì dé. Torí pé kí ni ẹ̀fọ́. Àná ti gbé kúrò nídìílé yín. Tó bá wù yín kẹ́ gbọ́, tó bá wù yín kẹ́ má gbọ́. Ẹ lè sọ pé mo ṣépè. Alala ohun tí ẹ̀mí fọ́ fún mi ni mò ń fọ́n jáde. Hallelujah. Mo ní báwo. Ìjà orogún lẹ̀ ń bá bàbá tó wà níbẹ̀ yìí jà. Ẹ fẹ́ kó ní àṣeyọrí. Despite that he has his own flaws and God is dealing with him in his own way. How is Jehovah dealing with Baba Pastor Friday Mobina? Ẹ̀yin àgbàsẹ̀lẹ̀ ẹ pẹ̀lú ohun tó kó bá ilé ayé nítorí kíni Àwórì ahu ìjẹújẹ yẹn máa jẹ ìjẹkújẹ tẹfẹ jẹ. Ọlọ́run wá sọ̀rọ̀ ẹ̀ di òtítọ́ mọ́ yín lọ́wọ́ nítorí pé òun gan fúnra rẹ̀ nígbà tí iṣẹ́ yìí ń lọ kò nígbàgbọ́ nínú ìpè bàbá ẹ̀. Hallelujah. Kò ní ìgbàgbọ́ nínú ìpè bàbá ẹ̀. Ṣùgbọ́n nígbà tó sọ fún pé òun ní kùkùté ilé Ọ̀ṣọ́fà. Pé mẹ́sẹ̀jì dẹ̀ jáde wípé tó bá jókòó sórí àpèrè yẹn òun ló máa mú gbogbo wàhálà tó lọ nínú ìjọ mímọ́ ló máa jẹ́ pé kíni ló máa tọ́ sọ́nà tí ẹni náà kó tó dìpò dé. Àwọn ènìyàn ara ni wọ́n fi jẹ iṣẹ́ bó tilẹ̀ pé àwọn wòlíì 42 ló jíṣẹ́. Wòlíì 42 nínú gbogbo wòlíì 42 ká má tiẹ̀ sọ tó máa tiẹ̀ sọ different thing. It's a pure blatant lie. Ẹ kó gbogbo àwọn wòlíì jọ wòlíì 42 the same thing ni gbogbo wọn sọ irọ́ ló bá dé. Gbogbo ara ni mo sọ fún gbẹnu ni mo fi sọ ẹni tó ń gbẹnu mi. Ó ju ayé lọ. Mi ò ní kú mi ò ní rùn. Hallelujah. Iṣẹ́ ta ránkọ̀ kì í pa ikọ̀. Ẹnìkan ipò ohun agogo lẹ́nu àfẹ́ tó bá fẹ́ kú ló máa ní nǹkan tí mo fẹ́ sọ láṣálẹ́ yìí.
ó fẹ́ dìde ó fẹ́ ṣe kíní kan ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ ló máa fi nà tútù léwé ọ̀gẹ̀dẹ̀ láàárọ̀ tó bá dalẹ̀ ó máa ń di jalajala ni ẹni bá gbógun tì mí lórí èyí tí mò ń sọ yìí ogun ọ̀run á gbógun tì hallelujah. wòlíì 42 ló jẹ́ iṣẹ́ náà òun náà fẹ́ wá jẹ nínú oore ọ̀fẹ́ ẹ máa gbọ́ ó fẹ́ wá jẹ nínú oore ọ̀fẹ́ tí kò nígbàgbọ́ sí ìpè ẹ̀ wọ́n tàn jẹ wípé tó bá jókòó sórí àpèrè yẹn glasses tó ń lò kò ní lò mójú ẹ̀ máa mọ́lẹ̀ kedere ṣùgbọ́n lénìí ńkọ́ àgbà ojú náà pátápátá bàbá mi ò fi bú yín o ọ̀rọ̀ Olúwa ni mò ń sọ àìkúdẹ̀ lọ̀rọ̀ Olúwa títí ayé hallelujah. Olúwa ń fún bàbá ọmọdé yìí náà ní pàṣọ tiẹ̀ lẹ́yìn ilẹ̀kùn nínú yàrá ẹ̀yin tó wáyé kó fi ṣe ojú ẹ̀yin náà tún gbógun tì ẹ̀ ń jàjà orogún ẹ̀ ń báyà yìí jorogún ẹ̀ ń jàjà ọba kan. That is how stupid and dumb all you all are. Uncle Ebenezer gbogbo bí tó gbé yín lọ kí nìkan tẹ́ mú bọ̀ láti bẹ̀ ṣe mọ̀ pé ńgbà tẹ́ fẹ́ padà finally síbi tẹ́ wá sìn kò ṣẹ̀yìn mi kíní kékeré yìí mo tún announce ẹ̀ mo tún celebrate ẹ̀ mo announce ẹ̀ nígbà tẹ́ débẹ̀ tán mo tún celebrate ẹ̀. Hallelujah. Ẹjọ́ documentary ní kíní you are free to download it and keep it in your archive. Ṣùgbọ́n tó bá wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ àtàlẹ́ tó bá wọ́n fẹ́ gbé wálẹ̀ Olúwa máa gbé gbogbo nǹkan tó nílé ayé ẹ̀ Olúwa máa gbé wálẹ̀ ó máa fọ́ dànù ó máa flush ẹ̀ dànù. Hallelujah. Mo bí yìí náà ní kú. Ẹ̀yin bàbá wòlíì 42 tó jíṣẹ́ bàbá Bánjọ ẹ̀yin lẹ lọ fi ète lẹ lọ fi mú bàbá yìí wá ẹ̀yin àti bàbá Nínáyán ẹ rò wípé ó máa dàbí ti bàbá Jésè àti bàbá Jọ́sẹ̀ tó tẹ̀léra wọn lẹ́yìn tí bàbá Bàdà. Bàbá Bàdà náà tó fi kúrò ń bẹ̀ àwọn náà fi gbà kan lálàáfíà bẹ́ẹ̀ ni nítòótọ́ ẹ̀mí wà lára wọn torí pé he tapped a lot from Papa ṣùgbọ́n àwọn náà fi àlàáfíà. Nítorí wípé ẹ rò pé bàbá yẹn tó bá ti débẹ̀ báyìí Olúwa máa fóun náà nífàsẹ̀ lẹ́ṣẹ̀ lọ gbé dìde wálẹ̀ ní kùkùté ilé Ọ̀ṣọ́fà ó débẹ̀ tán tọ́ṣọ́ ó dìde ogun sí láì mọ̀ pé ara ẹ̀ lò hallelujah ara ẹ̀ ló ń dìde ogun sí bàbá tó dó ìyá ẹ̀ lóyún tó bí ẹ jáde òun ló ń gbógun mọ́ kò dẹ̀ ní kú kò ní rùn gẹ́gẹ́gẹ́gẹ́ tó ń ṣe yẹn náà ló máa ṣe. Tọ́ṣọ́ òun bá ẹlẹ́dàá ẹ̀jà. Be very, very careful. Kó bá lè rí ìyọ́nú Ọlọ́run. Because a máa gbé àwọn ọmọ tiẹ̀ náà dìde tó máa gbógun tiẹ̀. Kì í ṣe pé. Hallelujah. Ẹ bá bàbá yìí jàjà orogún. Ẹ fẹ́ kó láṣeyọrí. Ọdún dẹ̀ ń gorí ọdún, ó dẹ̀gùngùn ẹja mọ́ yín lọ́rùn. Kò ṣeé gbé mì, kò ṣeé tú síta.
níbi tẹ́ ẹ ti ń ga ìjà orogún, tẹ́ ẹ ti ń hùwà orí burúkú, ẹ̀yin tó yẹ ká ẹ jẹ́ fìtílà fún, ẹ̀yin tó yẹ ká ẹ kó jẹ́ pé nǹkan tó máa jẹ gan ìkan nínú yín ló máa make sure pé jókòó tì ẹ máa ṣe fún. Ó fẹ́ lọ wẹ̀, ìkan ló máa wẹ̀ fún. Tó bá fẹ́ wọṣọ, ẹ̀yin méjì ẹ máa wọlé ẹ máa wọṣọ fún. Perfume tó dá ẹ máa já sí lára, ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀. Gbogbo ọ̀nà tẹ́ máa fi máa jalè, tẹ́ fi máa yíwèé, tí gbogbo ayé fi máa pariwo ẹ̀ láì dáa. Hallelujah! Òun lẹ̀ ń bá kiri. Gbogbo yín pátápátá la máa kọ ìborúkọ yín sínú ìwé ìparun. Ha! Hallelujah! Gbogbo ẹnikẹ́ni nínú yín tó ti hùwà òkùnkùn. Ohun tá a sọ fún mi ni mò ń sọ. Mi ò sọ láti orí ètè, láti inú wa ni. Ìjà orogún tí ẹ̀ ń bá bàbá yìí jà ló sọ di ẹni tó jẹ́ pé kò mọ̀ ṣe. Òun nìkan ó wà láàrin ìjà pẹ̀lú bàbá Núnáyán àti bàbá Bánjọ. Ó tún wà láàrin ẹ̀yin ọmọ bàbá ẹ̀ àti ọmọ tó bí. Ẹ máa kà lọ. Obìnrin tó wá gbé sílé tó wá lóun fi ṣe ìyàwó ìyẹn gangan. Ní ìdààmú ayé tí kò jẹ́ kó mọ kankan ṣe mọ́. Ìyẹn wá lọ kó gbogbo àwọn ẹbí ẹ̀ wá. Ẹ wá ń pariwo ẹ̀wọ̀n ẹbí sẹ̀ nítorí pé ó wá ń fún yín ní gágàgájẹ. Ayé yín ti fọ ẹ̀ tí mọ̀. Hallelujah! Ìyà jẹ sọ́nàbà bí ìsinsìnyí lára. Ẹ̀mí Ọlọ́run ló sọ̀rọ̀, ẹ̀mí àwọn wòlíì. Ìjà orogún tí wọ́n bá èmi jà níbi tí èmi ti dìde. Àwọn bàkan mi láti máa sọ fún mi pé tí èmi bá fẹ́ kàwé, àwọn àbúrò tó wà lẹ́yìn mi ò ní kà. Ìlú òyìnbó ni mo ti kàwé mi gbẹ̀yìn. Ibi orí bá ní a máa dé. I trained myself like a dog. Like ẹni tí ò lẹ́bí tí ò lára. Nígbà tí mo tún wá dé sí ìlú Faransé. French ni mo fi kàwé. Àwọn orogún wọ́n rò pé àwọn lè gbé mi ṣubú, mo wá di pàtàkì igun lélẹ́yìn. Tí ayé bá ti rí ògo tó wà lára ẹ̀, wọ́n á wo bó ṣe máa bàjẹ́. Ògo tó wà lára ọmọkùnrin yìí tí ẹ̀yin tẹ́ lọ mú wá, ìpàṣán tó ń jẹ lénìí, ẹ̀yin lẹ jẹ́ kó máa jẹ́, ẹ̀yin bàbá wòlíì 42. Ẹ̀yin ọmọ bàbá ẹ̀ náà tún wá fún lókùn lọ́rùn with the help of his son. Tó bá yẹ pé papa gan ti mọ̀ ni, papa ò yẹ kó, bó ṣe sọ pé òun ò fẹ́ ọmọbìnrin yẹn, papa ó ti yẹ kó sọ pé kó máa gbọ́mọ lọ kán ṣe kíni. Tọ́ṣọ̀ ó mọ ohun tí papa tó ṣe sínú ilé ayé ẹ̀, ṣùgbọ́n ó fi ọwọ́ ara ẹ̀ ó fi bà ẹ̀mí yẹn jẹ́. Guilty conscience kò lè jẹ́ kí ẹ̀gbọ́n Ebenezer kan lẹ́nu ọ̀rọ̀. Wọ́n kàn járò lé lásán ni. Àti Edith náà tí a tún wá gbé ògo fún, tí a gbé ẹwà fún, tí a gbé ìrísí fún, tí a gbé gbogbo ẹ̀ fún, wọ́n fi sẹ́rẹ́ kodé, wọ́n fi bà gbogbo gift tọ́lọ́run fún, ẹ̀bùn tọ́lọ́run fún wọn,
ìmísí tí bàbá mí sí wọn lára wọ́n fi séré kodé wọ́n fi da gbogbo ẹnu kòròfo ní àǹtí mi with deep love àsìkò títọ́ wákàtí náà dé tá ò fi òtítọ́ hàn. Yeah. Hallelujah. Gbogbo ogun tó ń lọ káàkiri gbogbo ìjà tó ń lọ káàkiri ní gbogbo ibi tí ṣẹlẹ̀ wà tọ́ṣọ́ kò ṣẹ̀yìn ẹ́. Hallelujah. Gbogbo yín kan tí gbọ́n ìyàwó tó tún yẹ pé kó tún sọ pé ọkọ mi nìyí ojú ayé ló ń ṣe gbogbo àwọn ẹbí ẹ̀ lòun náà ti kó wá. Mo wá sọ pé ó gbé 20 million fò. Ẹ̀yin dìde ẹ̀ sọ̀sọkúsọ because you don't know anything. You know nothing about what is going on in the realm. Gbogbo àwọn wèrè tó súnmọ́ pásítọ̀ sí ìtorí ìjẹkújẹ tí Sẹ̀líìnì ń jẹ tó dẹ̀ yẹ pé gbogbo nǹkan tó kù fọ́ṣọ̀fà pátápátá ìgé ẹ̀ ló wà. Hallelujah. Oníyà yín máa jẹ sọ́nọ́bà bíìsì yà. Nígbà tí àsìkò bá tó Olúwa nígbà tí àsìkò bá tó kì í dẹ̀ ṣe nísinsìnyí kì í ṣe ní lọ́wọ́lọ́wọ́ yìí tí a bá pè é sókan olùgbàlà pé máa bọ̀ wá sí ọkàn àyà Olúwa rẹ̀ ẹ wá mọ̀ pé ẹ ní nǹkan kan mọ́ ẹ jẹ́ nǹkan kan mọ́ ní celestial gbogbo ibi tí wọ́n rò pé bóyá o gbọ́n pé òun kí àwọn èèyàn sí yẹn you will end up tó o bá ní di ọmọ onímọ́tò díẹ̀ ló máa kú wà wá di owó tán orúkọ lókù tó bá dẹ̀ ti tán wèrè lókù kéèyàn dẹ̀ máa ṣe. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tí mo sọ ní àṣálẹ́ yìí tó bá jẹ́ pé àròsọ ẹnu mi ni tí ìbá ṣe pé agbẹ́mi rìnrìn àjò yìí ni ó kù mí ó kù màlẹ́kà tó bá ṣẹlẹ̀ ṣiṣẹ́ ó kù mí ó kù mọ́lẹ̀ àkọ́kọ́ tó tàn fún mi pé Jésù ló ń pè mí tantan kí n máa bọ̀. Hallelujah. Ṣẹlẹ̀ kọ́ ni mo ti bẹ̀rẹ̀ Christianity. Mo ti lọ sí many churches tí a rán mi lọ láti lọ ṣe kíni láti lọ ṣe àtúnṣe síbẹ̀. Láti lọ ṣe àtúnṣe níbẹ̀ láti lọ tú ẹ̀ṣírí àwọn ẹ̀mí òkùnkùn. Ìwọ olùṣọ́ tó kó àwọn ọmọ tó àwọn parish member tó kó wọn sínú ke ibẹ̀ yẹn nǹkan tí mo rí yẹn ó dàbí tunnel. Ẹja tí mo rí yẹn ẹni tó bá mọ ẹja dáadáa ló máa mọ orí wọn báyìí orí wọn dàbí àkókò nìkó. Ẹja àkókò nìkó equivalent of ẹja táwọn Chinese máa ń pè ní fugu. Fugu is a very delicate fish tó yẹ pé special chef ló lè ṣe é tí o bá mọ bó ṣe máa gé tó bá jẹ́ o máa kú ni. Mo wá rí àwọn ẹja yẹn tí wọ́n ṣe gbùrùgbùrù olùṣọ́ yẹn dẹ̀ wà lórí àga ìwàásù ó dẹ̀ ń wàásù a dẹ̀ ní kí n wo ọkàn yẹn mo dẹ̀ ń wo ọkàn yẹn mo dẹ̀ ń wo ihò náà lọ àwa fi nẹ́ẹ̀tì bò ó. Kí ni nǹkan tó ń jà wúrúwúrú àwọn ẹja bíi pé kéèyàn kó ẹja jọ sínú báàfù kó wá ju ẹja òjijì kan sí àárín ẹ̀ ṣe mọ̀ pé wọ́n máa ṣọ́ọ̀kì wọn báyìí ni o. Oníkálùkù wọn ṣàmú wá orí tó máa mú bọ́ ẹyọ kan ṣo péré báyìí tó bọ́ níbẹ̀ ó mí hẹlẹhẹlẹ ni. Mo tún wò báwo leléyìí ṣe jẹ́ nínú ṣọ́ọ̀ṣì Ṣẹlẹ̀. Oríṣiríṣi ara lè ń dá. Irú rìn tẹ́ ń bá pásítọ̀ rìn nìyẹn.
o ẹja òdìjí ní inú ilé ayé gbogbo ilẹ̀ ṣòkè lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì. níjọ́ tó bá bọ́rí síta tó bá jẹ́ ìpè olùgbàlà ìyá jẹ sọ́nọ́bà bíìsì sí yín lára. ó yẹ kẹ́ parapọ̀ kẹ́ bá ṣiṣẹ́ pé ọmọ bàbá mi ni ẹ̀gbọ́n lọ́dọ̀ ló ṣáà ti jẹ tí èsì jẹ fún wa ó yá ìjọyàjọ máa gbé lárugẹ ni ṣùgbọ́n ìjà orogún lẹ̀ ń bàjà kó tètè kú kó kúrò ń bẹ̀. kí ló ti ń pè tọ́ṣọ tẹ́yìn dẹ̀rò pé òun ni oyè kàn oyè ò tiẹ̀ gba wájú ẹ̀ kọjá débi tó máa kàn ẹ mọ̀ pé wọ́n ti náwó ẹ̀ sókè nígbà kan Wonderland àti Taribo àbí Haribo ló ń jẹ́ tí yẹn ti sá lọ sí Amẹ́ríkà ń sìn gbogbo ẹ̀ ni gbogbo ìgbà yẹn ni mo ní gbogbo fọ́tò tí wọ́n tó ṣe burúkú gbogbo mítì lórí burúkú tó ń lọ ṣe láti yá ẹ lọ́hùn tọ́ṣọ̀ ni mo ti mọ̀ láti rán mi níṣẹ́ yìí tí mo ti ń tẹ̀lé kiri. Solomon sọ pé rọ́ ni mò ń pa bàbá Àjàwó ẹ sọ pé rọ́ ni mò ń pa pásítọ̀ ọmọbìnrin náà sọ pé rọ́ ni mò ń pa pé gbogbo àwọn kinní wọ̀nyí kọ́ ni mo fi tó yín létí láti ọdún gbọ̀ngàn sẹ́yìn. If you deny me, Jehovah Almighty will deny everything about you. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ́ bá deny mi tẹ́ nírọ́ ni mò ń pa àwọn ogun ọ̀run gbogbo ohun tẹ́ ní pátápátá lógun ọ̀run máa gbà lọ́wọ́ yín. Mo ti ń jìyà bọ̀ nínú sẹ̀lẹ̀ yìí kì í ṣe kékeré. Gbogbo ọ̀nà tí Tọ́ṣọ̀ ń gbà láti fi báyé bàbá Mohbad jẹ́ gbogbo ẹ̀ ni wọ́n mú mi ni wọ́n mú mi pé kí n lọ wo nǹkan tó ṣẹlẹ̀ nígbà kí n lọ wo nǹkan tó ṣẹlẹ̀ owó mi ni mò ń ná. Solomon sọ pé rọ́ ni mò ń pa pé mi ò sẹ́ndì gbogbo àwọn fọ́tò bíi ti Tọ́ṣọ̀ tó ti lọ ṣe àwọn mítì lórí burúkú òru ní tó fẹ́ fi báyé pásítọ̀ jẹ́ sọ pé mi ò sẹ́ndì wọn sí ẹ̀. Bàbá Àjàwó ẹ sọ pé ẹ mọ̀ sí. Pásítọ̀ ẹ sọ pé ẹ mọ̀ sí. If you say you don't know me Ọlọ́run ọba ò ní mọ̀ yín Olújọ mímọ́ ò ní mọ̀ yín tẹ́ bá gbogbo nǹkan tí mò ń ṣe yìí mi ò ṣe sínú ilé ayé yín pé kí ìrìn àjò yín kó lè smooth. I suffered. Ẹni bá rí tí mò ń pariwo ogun ọ̀run máa fìyà jẹ gbogbo yín tẹ́ ń gbógun tì mí nínú ìjọ mímọ́. Gbogbo meeting tí Tọ́ṣọ̀ tó lọ ṣe nígbà yẹn pẹ̀lú Haribo àti Àṣàbí Taribo ló ń jẹ́ ni àti Wonderland èmi tí mò ń kó gbogbo fọ́tò yẹn jáde rè tí mo dẹ̀ ń send ẹ̀ sí ẹ Solomon tẹ̀dẹ̀ ń ṣe meeting lórí ẹ̀ àgbà mẹ́ta ló mọ̀ díẹ̀ ta ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn lè mọ̀ sí. Ẹ wá ń sọ pé ẹ mọ̀ mí Ọlọ́run ọba ò ní mọ̀ yín ogun ọ̀run ò ní mọ̀ yín ìṣẹ̀dá mi máa jẹ́ kó gbàgbé yín. A máa pa orúkọ yín rẹ́ a máa fi ọṣẹ fọ̀ ewé ìsopì a máa fi fọ̀ ewé ìsopù a máa fi fọ̀ ó ní fi ewé ìsopù fọ̀ mí èmi yóò sì mọ́ gbẹ̀mí èmi yóò sún fún ju ẹ̀gbọ́n lọ nítorí pé gbogbo nǹkan tí mo ṣe yìí tí mo ti ń ṣe bọ̀ láti ọdún gbọ́hàn nínú ìjọ Celestial ẹ sọ pé ẹ mọ̀ mi ẹ sọ mí di ọ̀tá ogun wọn sọ yín dọ̀tá ara yín. Tó bá yẹ pé rọ́ ni mò ń pa nǹkan tí mò ń sọ láṣálẹ́ yìí kí pẹpẹ ọ̀run kó dáa fún mi. Oúnjẹ tí pásítọ̀ ń jọgbọ́n kò save lọ́wọ́lọ́wọ́ yìí. Sẹ̀lí tẹ́yìn pẹ̀lú èèyàn yẹn. Gbogbo àwọn ẹbí ẹ̀ ó ti pín wọn ká sí gbogbo póòstì. Òun náà wà lára àwọn
tó ń print káàdì anointment jáde. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe anointment mélòó nínú yín lórí passport lórí certificate gbà. Èmi Olúwatóyìn mo mọ bó ṣe ń lọ. Wọ́n bá ti mú kan wọlé wọn á mú gbójú window wọ́n tún send ẹ̀ padà. Gbogbo yín pátápátá lẹ ṣe print anointment card. Gbogbo yín lẹ ní lọ́wọ́ pátápátá. Àbúrò mi ọmọ bàbá Ọ̀ṣìn náà Ìtùnú Ọ̀ṣìn ìwọ náà ní káàdì tó fẹ́ pawó. Di èyí tó ń pè ní Mr. Olódodo Augustine ogun gbogbo yín ò mú mi ẹrù bóyá ti jáde nígbà tí mo sọ pé mo máa dárúkọ gbogbo yín ti sọ ti ń jáde ẹ ti ń lọ ṣògo ogun yín ò mú mi. Iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ mi. Iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ mi. Because kí n tó jókòó kí n tó ṣe wá bí mo ṣe máa gbé kalẹ̀ kí n tó kọ́ kí n tó ṣe ètò kí n tó ṣe wo bí mo ṣe máa memorize it's a lot of work. Mi ò dé gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnì kankan ṣùgbọ́n ẹni tó ni mí ó ń pèsè fún mi ó ń pèsè jíjẹ ó ń pèsè mímu ànátó àti ànáṣẹ́kù Olúwa ń pèsè. Ó dẹ̀ ní pé kí ni kí n máa ṣiṣẹ́ lọ kí n má ṣe wá ìsinmi. Bàbá ti yín tó fi ẹkùn ẹ̀bí yín wẹ̀ tó ṣe ẹ̀kan ẹ̀bí ẹ̀yin tẹ́ mọ̀ tó tá lè sọ pé ẹ̀yin lọ́mọ ẹ̀. Èmi tí mo jókòó yìí mo mọ̀ ẹ̀yin tẹ́jọ́ mọ̀ tẹ́jẹ́ tó jẹ́ pé omi tó rọ abẹ́ bàbá Ọ̀ṣọ́fà ló bí yín ẹ̀yin tí ò dẹ̀ ṣe ọmọ ẹ̀ mo mọ̀ lọ́kùnrin mo mọ̀ lóbìnrin. Bẹ́ẹ̀ ni bàbá tí yín fellowship pẹ̀lú èmi. Ó máa pè mí jókòó báyìí ni tó máa ṣàlàyé ọ̀rọ̀ fún mi. Ṣùgbọ́n lẹ́yìn tí mo sọ lálẹ́ ìmàlẹ́kà ló wá kì í ṣe ohun pàpà kọ́ ni mo gbọ́. Mi ò dẹ̀ gbọ́ ohun pàpà bí mo ṣe máa ń gbọ́ tó bá dé. A tún ní máa ṣiṣẹ́ lọ, má ṣe wá ìsinmi. Ẹ lọ crop ẹ o. Èyí tẹ́ ń bá wọn ṣe kí ló ti ń pè tẹ́ ń bá wọn ṣe blogging ó yá ẹ crop ẹ kẹtù gbé jáde. Benjamin nìkan tó gùdù fún nìyẹn. Ẹni tó bá ní etí nínú yín kó gbọ́. Èmi ò ní kẹ máa twist ẹ ṣùgbọ́n tó bá twist nǹkan tí mo sọ láṣálẹ́ yìí ogun ọ̀run máa twist ilé ayé ẹ̀dá sófìfo ni. Àṣẹ ọ̀run ògùn kò yí padà. Tán a ní tó bá lọ síbì kan nínú Bíbélì lọ sọ bẹ́ẹ̀ pé tó bá lọ ṣe ìjíhìnrere tí wọ́n bá ní wọn ò fẹ́ gbọ́ ẹ́ ń bẹ̀ kò ṣe kí ni kò gbọ́n bàtà pẹ́pẹ́pẹ́. Gbogbo ohun tí mo sọ láṣálẹ́ yìí mo gbọ́n bàtà mi. Ẹni tó bá wù yín nínú ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà kẹ́ gbọ́ kẹ́ ṣe àtúnṣe. Ẹ tún lè yín tò. Ẹ yé jàjà orogún. Ẹ yé jàjà pé kó bàjẹ́ fún mo bí yìí ná. A gbé síbẹ̀ fún dìde àti ìṣubú ọ̀pọ̀ ènìyàn. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ń fún ní ìlàdí lẹ́yìn ilẹ̀kùn. Ẹ̀yin má tún fìyà ojú ayé jẹ. The man is going through a lot in spirit. Mo ti gbọ́n bàtà mi. Mo ti kó sábíà. Àbọ̀rẹ́ o Jésù o. Àbọ̀rẹ́ olùjọ mímọ́ mo jíṣẹ́ tó rán mi. Àbọ̀rẹ́ o Jésù. Fún gbogbo ọmọ inú bíbí àti tó fi ẹkùn ẹ̀bí àti tí wọ́n gbé gbójú wíńdò wọlé mo jẹ́ fún wọn o. Àbọ̀rẹ́ o Jésù. Ẹ̀rí bàtà mi mo ti gbọ́n mo ti kó sábíà. Ẹni sọ pé rọ́ ni mo pa. Ẹ gbé lọ fún blogger yín àti tó wà l'Amẹ́ríkà àti tó wà ní Nàìjíríà ẹ gbé lọ fún wọn ẹ yí padà. Benjamin ìwọlẹ́nu ẹ máa ń gbọ́rọ̀ dáadáa ó yá lọ yí padà o.
o lè lé ọ̀rọ̀ tí mo tún sọ lálẹ́ yìí tó jẹ́ kẹ́nìkan kínú yín kó ní paralysis, kó ní stroke. Alalalala, I don't give a fuck. Ẹ tó rán mi níṣẹ́ ni mi máa bẹ̀rù. Èmi ò ní bẹ̀rù non-entity like you people. Hallelujah. Hallelujah. Olúwa Ọlọ́run ọba Elédùmarè, ẹ ṣeun fún oore ọ̀fẹ́ tí àṣálẹ́ yìí. Nítòótọ́ lẹ fún mi ní ẹ̀mí ìgboyà. Mo rí ọwọ́ yín láyé mi torí mo ti sọ pé báwo ni mo ṣe fẹ́ wá sọ̀rọ̀ nǹkan báyìí jáde. Bóyá torí ẹ̀ gangan náà ṣe jẹ́ kémi gangan kí n kọ́kọ́ lọ sínú ìgbésí ayé mi. Ohun tó ṣẹlẹ̀ sí ẹ, òun ló ṣẹlẹ̀ sí wọn. Ìjà orogún ni wọ́n ń jà. Èèrà ọ̀fẹ́ pòròpórò dínú ni wọ́n. Mo dúpẹ́ bàbá, mo dúpẹ́ ọmọ, mo dúpẹ́ Ọlọ́run mi mímọ́. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé ibi tẹ́ bá dé. Mo dúpẹ́ olùjọ mímọ́, ibi tẹ́ mú mi lọ. Àmín. Ọkùnrin wo ló wà ń bẹ̀ yẹn kó fún mi ní àdúrà, kó fún mi ní oore ọ̀fẹ́ sí èyí tí a ṣe ní àṣálẹ́ yìí. Tí ọkùnrin kan bá wà nítòsí tó lè pè wọlé látòrí WhatsApp, ẹ bá mi fi oore ọ̀fẹ́ sí iṣẹ́ tí bàbá tó ní kí n lọ jẹ́, tí mo dẹ̀ rí ẹ̀mí gígùn àti àlàáfíà àti ìgboyà láti fi jẹ́ iṣẹ́ náà. Títóbi ni ẹ́ Olúwa, títóbi ni ẹ́ Olúwa. Ẹni tó bá sọ pé òun fẹ́ lọ rìpọ́ọ̀tù prógrámù yìí fún Facebook pé kán gbé kalẹ̀, àti ilé ẹ̀ àtọ̀nà ẹ̀ gbogbo ẹ̀ máa wó palẹ̀. Gbogbo ohun tó ń mí àtòhun tí ò mí nínú ilé ayé ẹ̀ ó máa wó palẹ̀. Ẹnikẹ́ni tó bá pé òun fẹ́ tún kọ́, a máa fàkó bí ẹ̀. Ẹ̀jẹ̀ la máa fi ṣe omi tí wọ́n máa mix mọ́ sùmẹ́ǹtì. Bẹ́ẹ̀ ni àṣẹ ọ̀rọ̀ àkóyè. Hallelujah. Jehovah. Mímọ́. Jehovah. Mímọ́. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Mímọ́ o. Jésù Kristi. Mímọ́, 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 mímọ́. Michael mímọ́. Mímọ́. Nẹ́tíwọ̀kì ni. Ẹ máa sọ̀rọ̀ lọ, nẹ́tíwọ̀kì ni. Olóore ọ̀fẹ́ jùlọ. Kábíyèsí. Ìrẹ́ tó ní wá. A ṣe gẹ́gẹ́ bí àṣẹ rẹ. Ẹ̀rí o. Gbọ́hùn ẹ̀bẹ̀ wa. Àmín Jésù. Ìránṣẹ́ rẹ ti ṣe. Bàbá, bá mi súre fún ọmọ rẹ. Àmín Jésù. Tú ayé ọmọ rẹ ṣe. Àmín Jésù. Tú ìjọ mímọ́ ṣe. Àmín Jésù. Wọnú lé bàbá Ọ̀ṣọ́fà bá wa túbẹ̀ ṣe. Àmín Jésù Kristi. Oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kó kárí gbogbo wa. Àmín Jésù Kristi. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Méje. Hallelujah, 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 hallelujah. Thank you, Jesus Christ. Thank you all very much. I really appreciate you all. God bless you. Hallelujah.